Olúwa Elédùmarè ọba ògóògo, ọba lápá kábíkábí, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan, ọba ìdíbàjẹ́ àìkú àìdíbàjẹ́ alásọtẹ́lẹ̀ ohun gbogbo, ọba ajípọ̀jọ́ kúdà, ọba tí kìí tọrọ jẹ, ọba tí kìí tọrọ mu, ọba tí kìí tọrọ wọ̀, ọba tí ò ní ká wọ́pẹ́ ìyẹn lọ́jọ́ wájú ọba kankan. Kábíyèsí rẹ Elédùmarè, ọba tó láyé ohun ọ̀run, ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba ajípọ̀jọ́ kúdà, ọba àdìtú, ọba tá ẹ̀ lè rídìí rẹ̀ láíláí, ọba tí ò ṣe fi wé kankan. Àwọn kan ní obìnrin ni, àwọn kan ní ọkùnrin ni, kò sí kankan tẹ́ ẹ lè fi Ọlọ́run Elédùmarè wé. Ó jìnnà rere sí gbogbo àfiwé, ó jìnnà rere. Ìbà rẹ, ọba tó ga lọ́lá, tó ga lẹ́yẹ, a ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò, abọ̀ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nú ọ̀fìn. Ìbà wọn akọni obìnrin, àwọn arógbá aṣọ mọ́balẹ̀, àwọn akáṣọ lérí mọ́rẹ̀rù, obìnrin bambam tán yẹ̀yàn. Ìbà yín o, ẹ má jẹ́ àṣìṣe o, ẹ má jẹ́ ilẹ̀ Yorùbá dàrú, èdè àìyedè má jẹ́ ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ogun pẹ́ ìtúká má jẹ́ àrí, ogun Fúlàní má jẹ́ ó borí wa. Láàlú ògiròkò, òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún, ọba dá sọ̀rọ̀ tí ò tó dá sí, ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀, onímí sunmí láàárọ̀ yẹn sùn fún ẹbọra síjẹ́ látọ̀ pa. Èṣù mọ́jẹ̀lẹ̀ Yorùbá ó dàrú dọwọ́ rẹ. Ẹ̀yin tá láyé ó dọwọ́ yín o, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ. Mọ́jà ṣe ọ̀tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé mọ́jà ogún alẹ́sẹ̀, aṣọ àwọn àgbàlagbà mọ́jà bá wọn tẹ̀, aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀, ẹni tá a ṣẹ̀ táwọn abẹ́ tí ò ní gbà, Elédùmarè ó dọwọ́ rẹ, mọ́jà bá rẹ níbẹ̀ tó àṣẹ ti Èdùmàrè. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá la gbé wálé nìyí, torí iná ti ń dojú kókó báyìí níbi tá a bá dé lónìí, ẹ̀kọ́ tí ń fojú múmú hàn bọ̀. Tẹ́ ẹ bá wò ó, ẹ rí i pé inú agbami òṣèlú la wà báyìí, àti wà nínú agbami òṣèlú, torí ẹ̀ la fi pé ìkànnì wa ní àṣà àti ìṣèlú ilẹ̀ Yorùbá. Ó nídìí, tẹ́ ẹ bá wo ilẹ̀ Yorùbá dáadáa, ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ló láṣà, àwọn náà wọ́n tó ní òṣèlú lọ́wọ́. Ó ní bá a ṣe tò nílẹ̀ kó tó dire, òun náà fi mọ̀ pé táwọn bàbá wa bá pé bíríkótó tá pé bíríkótó, ìpé bíríkótó ìpé bíríkótó, agbo òṣèlú náà ti máa ń pẹ́rù rẹ, kì í ṣe lágbolé. Eléyìí tí wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ lénìí, ó ní nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Kwara lọ, táwọn ọmọ Kwara fi ẹ̀hónú wọn hàn láti fi jọ́ mélòó kan sẹ́yìn. Even lánàá wọ́n jáde, wọ́n tún ṣèwọ́de, àwọn ará Òrò Àgọ́ wá sí Ìsánlú Ìsìn, gbogbo àwọn Èkìtì sáìdì Kwara, gbogbo aburú tó ṣẹlẹ̀ sí wọn, gbogbo abẹ yẹn tí wọ́n ké sáwọn èèyàn ńlẹ̀ Yorùbá pé kí wọ́n gbà wọn tí wọn ò rí èèyàn gbà wọ́n. Kódà àwọn ké sí sẹ́sẹ́lẹ́sì ààrẹ orílẹ̀-èdè yìí tó jọmọ Yorùbá pé kí gbà wọn ò rí èèyàn gbà wọ́n. Gómìnà Kwara gbà wọ́n nítorí pé Fúlàní lòun. Gómìnà Abdulrahman Abdulrazak Fúlàní pọ́nbélé ni, òun gan ò rápájà lórí ìjà tá à ń sọ yìí. Ojoojúmọ́ ni ogun kó wọn nípínlẹ̀ Kwara. Àwọn èèyàn wá ń fojú winá gan bẹ̀ yẹn seriously, tó jẹ́ pé wọ́n pa ojú kan dé sí kan lẹ̀ ni wọ́n fi ń sùn oorun òkun ojú wọn rárá. A ti ń rí ìlú tó lé ní 20 tí àwọn Fúlàní ti tú láàrin ọdún tó kọjá lọ sákòókò tá a wà yìí. Bí ìlú Babalá, Òréké, gbogbo wọn
títí wá sí Òrò Àgọ́ gbogbo àwọn ìlú wọn yẹn wọ́n ti da sálẹ̀ ìlú tí ò sẹ́yẹ ń bẹ̀ mọ́. Tẹ́ bá tó lọ sí ìhà Kogi bí ìlú ṣe tú lọ nìyẹn. Gbogbo àwọn ìlú sì ní ilẹ̀ Yorùbá ni wọ́n, tí gbogbo wa fún ara wa mọ̀ pé ilẹ̀ Yorùbá ni. Lára àwọn ìwọ́de táwọn ọmọkùnrin Kwara wá ṣe tó já àwọn ọ̀dọ́, àwọn á mú fọ́nrán yẹn wá sí i. Mo fẹ́ kẹ́ ẹ wo ìwọ́de wọn, kẹ́ ẹ gbọ́ báwọn ọmọ Kwara ṣe sọ̀rọ̀. Kì í ṣe bẹ̀ láńlọ́ o, ní kẹ́kẹ́ wà tí mo fẹ́ mú wá láti fi bá ọ̀rọ̀ mi tí mo máa ń sọ ní gbogbo ìgbà, wípé àwọn tí wọ́n ń gbé sùnmọ̀mí tí wọ́n fi ń jà wá lógun nílẹ̀ Yorùbá, àsọtẹ́lẹ̀ àwọn bàbá wọn ni wọ́n tẹ̀lé. Mo ní evidence kan, ẹ̀rí máa jẹ́ mi ìṣó kan tí mo fẹ́ fi ké lẹ́yìn lónìí ni mo mú wá, ṣùgbọ́n kọ́kọ́ wo fọ́nrán iná kẹ́lẹ̀ mọ́ bí tá a lọ. mo mọ̀ yí pé tó ti pa mẹ́ ẹ̀yin tá ń wò mí hàn yìí tábàdòdò yìí pé kó kàn mí too many body tó máa tún kàn wá gẹ́gẹ́ bí fóònù tí ó wà lọ́wọ́ wa yìí ni bí ẹ̀ bá jalè fóònù yìí ọmọ bọ́ máa ṣe kíláàkì fóònù yìí bọ́ máa ṣe gẹ́ni ẹ̀ mú gbogbo àwọn tá à ń sọ yìí náà fóònù ló wà lọ́wọ́ wọn. Ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa, ẹ má jẹ́ kí wàhálà wa gbé lásán. Àwọn tó wà lẹ́kọ̀ọ́ tó wò lé bá lé wọn, ọmọ sọ pé káà máa bọ̀ Kwara, ṣé Kwara tó ti wá pa wá ipa bí ẹ̀rọ. Òun náà ni gbogbo adábàá tí wọ́n gbọ́ ni ṣé ó pọ́sibú bẹ́ẹ̀ mọ̀. Ẹ dákun torí Ọlọ́run, ìyá wà lé bàbá wà lé. Àmọ́ ẹnìbọ̀dì tó jẹ́ pé ó yìí wà bẹ́ẹ̀, àwọn bíbù yìí bọ́ ṣe ń gbé wa. Ojú ẹlòmíì láàrin tó bá tún gbowó lọ́wọ́ àtọ́ náà yóò tún pa wá náà ni. Ọba wà bẹ́ẹ̀, ìjòyè wà bẹ́ẹ̀, ìyá wà bẹ́ẹ̀, bàbá wà bẹ́ẹ̀, bẹ́ẹ̀ làwọn àbúrò wà bẹ́ẹ̀, ẹ dákun ẹ ṣàánú wa. Ẹ má jẹ́ kí ìyà yìí jẹ wá. Àfihàn gbọ́dọ̀ ẹjọ́ náà ẹ ṣàánú wa, kẹ́ bá sunkún ti Tinubu lọ́rùn. Ẹ dákun tó kọ́ náà ẹ jẹ́ ṣàánú wa, àwọn tẹ̀mí òtún báyìí lọ. Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ insecurity tó wà nílẹ̀ yìí, ó ní èmi fẹ́ kí àwọn kan bá àwọn ọba wa sọ̀rọ̀, kán dákun torí Ọlọ́run, kán jọ, kán ṣàánú wa. Olóko kò lè lóko mọ́, olódò kò lè lodò mọ́. Àwọn tí wọ́n tún dàbí ọ̀dọ́ tó tún wáyé láti Èkó tó tún wá ń dó tí àwọn ìyá wọn àbá wa ń lé, wọn ò tún rí òkan ṣe mọ́. Ẹ wo ní àná, alẹ́ àná mọ́júmọ́, ìjẹta mọ́júmọ́ àná, odidi fámìlì odidi kan ni wọ́n gbé lọ. Àwọn ọmọ kókó wà lọ́wọ́ wọn, wọ́n kó wọn lọ. Ilé ẹjẹ́ kò tún ẹrú fún ọgbọ́n wa gan ni. Ẹ wo láàrin ìjọ márùn-ún sísìn báyìí, ẹ wá dúró àwọn àtọ́ kó nífẹ̀ẹ́ lódùn. Ẹ wo Láyínká, ọba Láyínká, ọba ìlú, ọba aládé, wọ́n gbé àbá. Ẹ wo bí ó ṣe ń ṣe wá, kò tẹ́ wa lọ́rùn, ẹ dákun ẹ ṣàánú wa. Ọba Yorùbá ni wá, ọmọ Yorùbá ni gbogbo wa. Àwọn ọba wa ní ọba àlùtà wà yìí, Àjàṣẹ́ Èkó, ọba Yorùbá ni wọ́n, ìgbómìnà ni wọ́n, ọba Àgbàjà, ọba Yorùbá ni wọ́n, ìgbómìnà ni wọ́n. Ẹ dákun ẹ̀yin àbá wa, ẹ ṣàánú, ẹ bá wa pera yín jọ, kẹ́ bá Tinubu sọ̀rọ̀ kan fún wa ní security kan bá wa ṣe bọ́ sí i. Ẹ wo oníṣẹ́ báyìí láti ọ̀nà baba ńlá tóbi dé Òkè Ọdẹ, Ìgbàjà, ìlú ti tú, kò sí ìyàn kan lù mọ́. Ẹ lọ wo ìlú, kò sí ìyàn kan lù mọ́. Ẹ lọ wo Yàrúbà yìí, kò sí ìyàn kan yàrú mọ́. Ẹ lọ wo Láyínká, ìlú ti mọ́, kò sí ìyàn kan bẹ́ẹ̀ mọ́. Ẹ lọ wo Òrò Àgọ́, ẹ lọ wo bá ìlú yìí, ìlú tí ò ti kàn gan, ẹ̀rù ń bà wọ́n wọ̀n lé gbélé mọ́. Kò síbi tí ò fẹ́ kàn ní gbogbo Kwara South yìí. Ẹ dákun tó Ọlọ́run, ẹ ṣàánú wa. Àjàṣẹ́ tá a wà yìí. Ṣé ẹ ti rí abẹ́rí gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, gbogbo lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan nílẹ̀ Yorùbá, kó tó nípa àmọ́ eré sípínlẹ̀ Ọ̀ṣun, àmọ́ eré sípínlẹ̀ Èkìtì, lágbo ìpínlẹ̀ Kwara sí Kogi, láwọn ìlú tí ń tú yìí, àwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan náà wà nù wọn tájọ́ ọmọ bíbí ìlú Ìgbómìnà. Irú bàbá wa Ládìméjì Ìgbàjà, bàbá ń bẹ láyé. Kí ni ipa àti agbára tí bàbá sà lórí gbogbo àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ ní agbọn ọ̀dọ́ tiwọn? Kí ni ipa táwọn bàbá ti sà? Lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan ìlú kan bẹ wọ́n pè ní Àgbámú, tàbá kúrò ní Ìgbàjà tán, gbogbo àwọn ìlú àwọn ẹni mo dé, ìlú yẹn láti rí akọni òṣèré tíátà kan tó gbajúgbajà lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tí àwọn èèyàn mọ̀, táwọn ọmọdé sì ń bẹ láyé lénìí,
àwọn ìran Afọláyan àmọ́ rí Kúnlé Afọláyan àmọ́ rí Àrẹ̀mọ Afọláyan àmọ́ rí Gabriel Afọláyan bẹ́ẹ̀ láàmọ́ rí Mojísọ́lá Afọláyan tó jẹ́ ìyàwó Òjọ̀pá Gógó gbogbo pátá ọmọ bíbí ìlú Àgbámú ni wọ́n bó tẹ̀lé pé àgbọ̀ pé nǹkan ṣẹlẹ̀ lágbàmú ṣùgbọ́n ìran Àgbónà làwọn náà kí ni ipa táwọn ìkàn wọ̀nyí ti ṣe lórí ilẹ̀ bàbá wọn tí wọ́n ń kógun jà gbogbo gbà torí àwọn ìlú yìí fara kanra wọn ni àwọn gbó yẹn tẹ́ ẹ bá ń gbà ẹ máa já sí ara wọn síra wọn ni ṣùgbọ́n ibẹ̀ kọ́ là ń lọ kí ẹ ṣe pé láti fi tàbùkù àwọn tó jọmọ bẹ̀ àbí láti fi bá wọn wí àárọ̀ wọn ni kí gbogbo wọn ó jáde síta kí wọn ó fẹ̀hónú hàn kán lè mọ̀ pé èèkan sì ń bẹ láwọn ìlú wọ̀nyí kí ogún ní baba ńlá ìran Yorùbá kó má bàa bọ́ sọnù lọ́wọ́ wọn bíi ti Ìlọrin Àfọ̀njá. ní ìgbà ìwáṣẹ̀ nígbà tí wàhálà ṣẹlẹ̀ láàrin Àfọ̀njá àti Álímì bá bàbá wa ṣe fi ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gún lágídí rèé nínú tàn agbọ́ pé Ṣàngó ló tẹ̀lú Ìlọrin Ṣàngó ló lu ojú ìlú Ìlọrin pé ibi tá a wà yìí o a máa lu agbègbè fún àwọn kankan òun ló mú àwọn ìran Ọ̀yọ́ ní ìran Àfọ̀njá láti wá jókòó sílùú Ìlọrin Ìlọrin sì rèé tẹ́ bá pa ìtàn ẹ̀ títí ẹ mọ̀ pé ìran Àgbónà ló ní ìlú Ìlọrin àwọn gómìnà ló ní tó ń rí like 50 out of 100 Ìlọrin ló jẹ́ property gómìnà títí tó fi dé gbogbo inú èmi ní kí ní orúkọ post office ilẹ̀ Gbónà ni títí tí ẹ fi mọ gbogbo èmi ní kí náà ń pe àdúgbò iná àdúgbò tá a gbé lọ nígbà kan wáyé gbàgbé ẹ̀ gbogbo àdúgbò yẹn tá a bá ti kúrò ní post office tán tá a ń da gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ òpó mọ̀lú sorry gbogbo àdúgbò yẹn ilẹ̀ ìgbómìnà ni níbi tí wọ́n ti bá Ìlọrin nípa àlà tùkáwá rí pé bí ìdajì Ìlọrin ló fẹ́ jẹ́ ti gómìnà gbogbo tí ó dúró ní reluwé yẹn ilẹ̀ gómìnà ni kì í sọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ tó ní evidence ni tó ní evidence ọ̀rọ̀ tí ìran bàbá ńlá Fúlàní kan ò lè pàtàn bẹ ní èmi tí mo dúró yìí kò sí ìran Fúlàní tó lè pàtàn bẹ torí ibi tẹ́ ẹ jókòó sí ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ torí ẹ̀ bọ̀ fún mi sọ fún gbogbo gbà pé yóò bọ̀ níjọ́ tí àwọn tí wọ́n mọ ìpìlẹ̀ Ìlọrin bá dé tán bá bẹ̀rẹ̀ sí ní wí orúkọ tí wọ́n fi dá Ìlọrin lẹ̀ ẹ̀ mọ̀ pé kì í ṣẹ̀yìn lẹ́ni gbogbo gbà mò ń sọ fún yín yóò sì wá sí ìmúṣẹ níjọ́ kan tí Yorùbá ní tá a fi ju Fúlàní lọ ń bẹ bí tá a fi pamọ́ sí ó ń bẹ bí tá a fi pamọ́ sí àìdédé lo nǹkan ṣùgbọ́n wọn ò lò níjọ́ kan ẹ̀ mọ̀ pé ètí bàbá fi jọmọ lọ ó kọjá tá a gbé sábẹ́ kí wọ́n á mọ fẹ́ fàyọ àlejò ọ̀ràn ló dé bá Àfọ̀njá àlejò ọ̀ràn yìí sì wà ní gbogbo ilẹ̀ Yorùbá lónìí káàkiri náà wà káàkiri nílẹ̀ Yorùbá tá a ti dúró yìí gbogbo ibi tẹ́ ẹ bá ti ní ga Fúlàní àlejò ọ̀ràn lẹ́gbà ọ̀tá bàbá ńlá bàbá yín ló jókòó tì í lọ́rùn tẹ̀ ń bá a ṣe nígbà tí wọ́n dé sáfọ̀já lọ́rùn Àfọ̀njá rí wọn bí wọ́n ṣe ń ṣe lọ́yọ̀ọ́ ó rí wípé wọ́n gbajúgbajà lọ́yọ̀ọ́ wọ́n ń ṣòwò wọ́n ń ṣe gbogbo ẹ̀ púpọ̀ nú àwọn tá a pè Fúlàní lè ní ló wá láti Malians ló pọ̀ jù nú wọn tí wọ́n wá jókòó sílùú Ọ̀yọ́ tí wọ́n ń tà tí wọ́n ń rà Ọ̀yọ́ sì fàyè gbà wọ́n nítorí pé ètò ọrọ̀ ajé ń bẹ security dẹ̀ ń bẹ nígbà yẹn ṣùgbọ́n bàbá wa bọ́lọ̀ ṣẹ̀ṣẹ̀ dá wọn wọ́n máa tètè fa inú tá àjòjì púpọ̀ tẹ́ bá wo ìpínlẹ̀ Yorùbá ṣẹ̀ṣẹ̀ gbọ́n Èkó yìí nìkan làwọn èèyàn ti kọ́kọ́ gbọ́n wípé tá àlejò bá ń bá onílé jà àlejò lẹ́jọjọ àti onílé ẹjọjọ kọ́kọ́ tó rọ́ àlejò ni tẹ́ lù àlùbami Èkó nìkan ló lajú kinní yẹn gbogbo ẹ̀yà Yorùbá yòókù tálejò bá dọ́dọ̀ àwọn àlejò ni wọ́n máa pọ́nlé wọ́n máa fonílé lẹ̀ àwọn ọmọ wọn tó wà lé wọ́n yìn wọ́n nù wọ́n máa tọ́jú àlejò bá a ṣe rí nílẹ̀ Yorùbá nù débi pé ìlú kan bẹ tí wọ́n ń lù lágbègbè ọ̀dọ̀ wa ní Ìrágbìjí wọ́n ò ní Ìrágbìjí ẹranko gọ̀gọ̀ bọ́ọ̀dá ọ̀kù kì í ṣe pé Ìrágbìjí gọ̀
Ìrágbìjí ń wá àlejò nígbà yẹn tá máa wá ara àlejò tó wá bí ará Ghana ti ń dẹmu wọ́n wàá fi sájọ wọ́n ní wọ́n náà máa dá òun wá ní wọ́n kọ́kọ́ kájọ fún torí kì í so nílé pé tó bá ti rówó yóò sáré kan àti bàbá kan tó ń náwó máa gbé yóò lè máa jẹ́ ọmọ onílù pẹ̀lú wọn táwọn yẹn bá ti wá gba number 1 ó bá sá lọ làwọn onílù ṣe máa ń lùlù yẹn kí Ìrágbìjí ń gbà yẹn pé ẹranko gọ̀gọ̀ ni wọ́n kódà tó ọba dájọ́ wọn sọ fún ọ pé fi àjọ rẹ lẹ̀ àwọn ìyá kí ni ó kájọ fún ọ wọ́n ti dá wọ́n sì kájọ fún tòótọ́ so ó jẹ́ káwọn yẹn máa lu ìlù yẹn kí wọ́n gbà yẹn bó tẹ̀ jẹ́ pé ń sin àjáwọn yẹn lórí ìlù yẹn mọ́ kọ́ wọn bá dogun lẹ̀ torí ó gbà tí àwọn ará bẹ̀rẹ̀ sí gbó wọn sá lọ lára wa ń fún wọn pé ṣé bí kí ni ó ṣe rí rèé bí ìran Yorùbá ṣe rí nù àmọ́ tọ́jú àlejò kódà tọmọ ìyá wa ti máa sọkún pọ̀ nídìí nǹkan àní fún kálejò bá dé àgbélé lọ torí kálejò lè dúró nílùú wa a máa ń fún àlejò lápọ́nlé a sì máa ń fi wọ́n láyà balẹ̀ láì mà pé gbogbo àlejò tá a gbà sílẹ̀ Yorùbá nǹkan ni wọ́n wù wọ́n bí kí nǹkan tiwọn di tiwọn ni wọ́n ti ń ṣe pẹ̀lú wa a rí nínú Fúlàní a rí nínú Yíbò di ó ń lé ìran tí ò fi sùmọ̀mí ja Yorùbá lógun òun ni ìran Haúsá àtàwọn ìran Ìdòmọ̀ tó wá láti Benue tí wọ́n jẹ́ àgàtú láàrin wa ń gbà yẹn tó ń bá wa ṣiṣẹ́ àwọn nìkan ni ò ní ìwà yìí kéèké nú ṣùgbọ́n Yíbò àti Fúlàní tí wọ́n fi ojú Yorùbá rí kò síbi tí wọ́n gbé nílẹ̀ Yorùbá tí ó tẹ̀ ní gbọ́ ìtàn ìbànújẹ́ ní tí wọ́n dánwò gbogbo ọ̀rọ̀ Yorùbá gbogbo tó bàjẹ́ nílẹ̀ Yorùbá lónìí Fúlàní ló tàǹpà ẹ̀ gbogbo wàhálà tá a rí lẹ́ni à ń lọ kóòtù ní àti gbani Yíbò ló kọ̀ sí ẹ̀ láti fẹ́ jagun gbàǹkẹ́ ní nǹkan láì mà fáwọn agbésùnmọ̀mí là ń gbà lálejò wọ́n dé bá Àfọ̀njá rí wọn bí èèyàn gidi ó gba Álímì sílé ọ̀sán kan òru kan Álímì wa bá Àfọ̀njá àwọn ọmọ ogun èèyàn Àfọ̀njá ń wá bí wọ́n ṣe jẹun bàbá wa sọ fún wọn pé ẹ lọ mú gbá ẹ lọ máwo ẹ lọ mú kòkó bàbá sásùn ẹ ṣe kẹyìn ọjọ́ kẹfì jẹjẹ ta lẹ́yìn ibẹ̀ ni Álímì ti ráyè wọlé sáfọ̀njá lára wípé àwọn ọmọ ogun rẹ̀ wọ́n náà lọ sí tó ń fún wọn lóúnjẹ ó ní wọ́n ìdáko ni ó ní wọ́n ìdáko pé bó lè yóò sì máa jagun tí ó tún máa dáko ìwọ lọ́ fàyè gbà wọ́n àwọn tèmi máa dáko wọ́n ní pé kódà kò nídìí kan fún wọn lóúnjẹ àwọn ọmọ ọmọdé wọ́n ṣe jẹta lẹ́jẹ tọ̀sán níjọ́ tó bá kàn nídìí wọn fún nǹkan ọmọ gbé sọ pé ọ̀sẹ̀ ń jẹ fún ẹjọ́ náà Àfọ̀njá wá rí pé eléyìí tún kò ní máa náyàn lówó púpọ̀ sẹ́yìn pé olówó torí àwọn Àfọ̀njá ń gbà yẹn olówó ni wọ́n láàrin ìlú olówó máa wá nǹkan tí ò ní jẹ́ kó náwó rẹ̀ dànù nílé tí ó sì lè fa ìpalára tẹ́ bá wo ikú Bọ́lá Ìgè ó súnmọ́ rìn àjò yẹn tẹ́ bá wo so many people tó ti ṣubú nínú ìrìn àjò ayé ni ọ̀rọ̀ wọn jọmọ́ bí wọ́n ti tó ṣe Àfọ̀njá yìí náà Àfọ̀njá náà accept Àfọ̀njá wà wò pé ok òun ó dá àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan lọ sọ nígbà tí wọ́n pẹ́ ok ẹ lọ èyí náà lọ sinmi nílùú yín gbogbo wọn bá lọ kò sí kankan wá lọ́dọ̀ rẹ̀ ló wá pe Álímì pé fún mi láwọn ọmọ ogun tó sọ nígbà tí ó kò wọ́n dé ta ìlọ́po 5 ọmọ ogun tí Àfọ̀njá lò ti fi ń jagun ni wọ́n kó wá fún gbà tó dẹ̀ rí wọn ó rí pé wọ́n lálàáfíà bọ́ àwọn lọ́dọ̀ wọn lọ́n ní ìtàn máa ń mu tí ìjọ́rí wọn pé lè rọ ọmọ ogun lè Yorùbá bí kò wọn mọ̀ múkúmu àwọn tí wọn ìmúkúmu ìṣekúṣe wọ́n dé bó ṣe bẹ̀rẹ̀ sí ní ajá kìlú mọ́ Àfọ̀njá lọ́wọ́ nìyẹn nàbà tí lè bá wá rìpọ́tù láyé ọ̀dọ̀ Àfọ̀njá wọ́n ti pẹran mi o àwọn jàmọ́ wọ́n ti pa mí lẹ́ran ló bá di pé káwọn àgbẹ̀ máa bá Àfọ̀njá lé pé gbogbo kó táwọn gbẹ́kẹ̀lé làwọn jàmọ́ ti jẹ tán ṣé Álímì ni wọ́n máa dáko fúnra wọn ni ṣé Álímì ni wọ́n máa jẹun fúnra wọn ni ló bá ránṣẹ́ pé Álímì àwọn ọmọ rẹ̀ yìí ara mú balẹ̀ wọ́n bà nǹkan jẹ́ Álímì ọmọ mánéjì wọn ni jagunjagun ni wọ́n abẹ́yẹn bá kó jagun ọ̀rọ̀ orí bá àwọn tèmi tí ó lọ tí mo ní ó kàn máa lọ gan wọn ò rí báyìí ibi tó wà tí Álímì ti sọ síra wọn lójú nù
mo fẹ́ kékeré kan yé yín nínú ìtàn tí mo ra sọ ìkékeré yìí kì í ṣe pé mo fẹ́ establish ìtàn lẹ́ni o ṣé ẹ mọ̀ pé bàbá kan ní Ṣọlágbẹrú ara àwọn pàdípàdí Àfọ̀njá ni wọ́n close mọ́ra wọn gan àwọn Ṣọlágbẹrú ni wọ́n lọ tẹ̀dó sókè Ṣúnà nílọrin ibi tó ń pè lókè Ṣúnà lónìí àwọn Ṣọlágbẹrú ló tẹ̀bẹ̀ dúró pẹ̀lú àwọn tó wá láti Ìṣẹ́yìn Ọ̀yọ́ nkankan tí wọ́n tẹ̀lé àwọn tó ń tẹ̀lé àwọn Ṣọlágbẹrú wá sí Ìlọrin púpọ̀ nínú wọn náà wà tó tẹ̀lé Álímì náà wá tí wọ́n jẹ́ ọmọ akéwú òkè Ṣúnà gbogbo wọn ṣẹ́tù sí ibẹ̀ l'Álímì náà ń gbé. àwọn Ṣọlágbẹrú ti fara mọ́ Álímì wọ́n ti yọ̀ǹda ara wọn fún Àfọ̀njá lókù tí wọ́n wẹ̀ ní wọ́n ká tí wọ́n wẹ̀ láwà ní tóun náà dára wọn ṣùgbọ́n díẹ̀díẹ̀ wọ́n ti dọ́gbọ́n tóòsì Àfọ̀njá náà ti ń sọ̀kọ́ọ̀mù ó ti rí pé ó dà pé ìjọba àwọn kìíní ìdá torí wàsífà tó máa ń ṣe ìrọ̀lẹ́ àsìkiri tó ń ṣe yẹn wọ́n kọrin tí ilé fi ṣu ni ṣùgbọ́n kìíní yẹn Àfọ̀njá wò pé ìlú ó máa dùn Yorùbá bọ́ọ̀yọ́ náà ṣe bẹ̀rẹ̀ tó fi kún àlìsàn náà ó máa rí sàkọ́lẹ̀ gbà gbogbo nǹkan tó rò nìyẹn láì mà kó jù bẹ́ẹ̀ lọ ẹ̀ ń bá Fúlàní tò ẹ̀ ń bá kírun papọ̀ ẹ rò pé fámìlì yín ni gbogbo ẹ̀yin tẹ́ ń fọmọ fún wọn wọ́n ń ba iye ọ̀la lu yín jẹ́ ni mo tún tó sọ lónìí wọ́n ń ba ọ̀la àrìn àjò ayé yín jẹ́ èyí tẹ́ ń fọmọ fún Fúlàní wọ́n bá kóra wọn wá níjọ́ tí wàhálà du Àfọ̀njá àti àwọn ará abẹ́ papọ̀ Àfọ̀njá fìbínú pé Álímì lónìí láwọn dọ̀gárì rẹ̀ ó bá fa wàhálà ọba àwọn dọ̀gárì fa wàhálà àwọn jẹ̀mọ́ náà ṣe yíjú sínú àwọn abẹ́rẹ́ wọn ṣe wọn lè súnmọ́ Àfọ̀njá torí wọn mọ̀ pálágbára ni ẹ má jẹun parọ́ sẹ́yìn jẹ́ Álímì gan wọn ò tí ì bí pọ̀nrípọ̀n gbá rẹ̀ dá kó fèsì Àfọ̀njá ẹ̀mí ló lọ sí ṣùgbọ́n ọlọ́mọdé káyé kan rí wa sọ́mú Yorùbá lẹ́ni tá à ń sọ òpó ẹ̀ mú wọ́n ti mọ gbogbo ọwọ́jà Àfọ̀njá wọ́n ti gbà tó ti di pé kò sí apá ọ̀tún kò sápá sí mọ́ gbogbo àwọn jagunjagun ẹ ti lọ ó wá kó nìkan láàrin ìlọ́po 5 ọmọ ogun tó gbà lálejò pé kí wọ́n máa jagun fún tí wọ́n mọ́wọ́ ara wọn wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn jọ́nà ni iná dilẹ̀ lẹ́yìn àṣoṣo jẹ́ Àfọ̀njá ti kú wọn ò mà kó ti kú wọ́n sì tún ta lọ́fà lọ níjọ́ tí wọ́n tó rí pé kí ní igi táfọ̀njá jókòó lé lórí ó yẹ ní wọ́n tó mọ̀ pé ó ti kú ṣé ẹ mọ̀ pé àwọn Ṣọlágbẹrú ó gbọ́ lókè Ṣúnà pé wọ́n fi ogun ja Àfọ̀njá fáfọ̀njá ti kú inú Ṣọlágbẹrú ò dùn tó mọ̀ pé mistake yẹn àwọn làwọn ṣe àwọn ni wọ́n link òun àti Álímì papọ̀ kẹ́ máa wo bí tí wàhálà wà o but Ṣọlágbẹrú ti wé láwà ní òun náà ti dára wọn jágújágún ní o jagunjagun ni Ṣọlágbẹrú tá a sọ yìí náà ṣùgbọ́n àwọn Álímì gbọ́n torí ọmọ ibi tí wọ́n máa ń fẹ́ ṣe nígbà tó tàkókò kan wọ́n rí wípé tá a bá mú Ṣọlágbẹrú kù yóò fẹ́ retaliate tọ́lá àwọn Ṣọlágbẹrú tó ń send message káàkiri gbogbo oríko tó jẹ́ ti ìran Yorùbá gbogbo àwọn ìlú tó túmọ̀ Ìlọrin wípé ẹ máa múra o àwọn ará abẹ́ wọ́n ti fogun jà Àfọ̀njá o bá ṣe rìn rè wọ́n ń send signal káàkiri ọ̀sán kan òru kan wọ́n ṣe bá Ṣọlágbẹrú dá wà lálẹ́ nìyẹn wọ́n dá wà lálẹ́ báyìí wọ́n gé orí Ṣọlágbẹrú náà bọ́ọ̀lẹ̀ ni wọ́n fi orí Ṣọlágbẹrú wọ́n fi gbá bọ́ọ̀lù lókè Ṣúnà torí ẹ̀ ni mo máa ń sọ fún yín gbogbo ìgbà wípé ọ̀rẹ́ tẹ̀ bá ń bá Fúlàní ṣe ẹ máa wẹ̀yẹ wò ẹ má bá Fúlàní ṣọ̀rẹ́ inú bàbá ìyá mi nígbà tí ò tí ì kú àwọn máa wọ́pọ̀ bàbá ní màálù lọ́wọ́ Fúlàní Ìgá nílùú tèmi pé bàbá Súlé Ìdòwú ó ní màálù lọ́wọ́ Fúlàní Ìgá níjọ́ tí bàbá ìyá mi kú àwọn Fúlàní ní òní màálù kankan lọ́wọ́ àwọn níta padà gbọ́ lẹ́yìn ẹ̀ nìyẹn bàbá náà ń ṣe secretly kò mú wa lọ bẹ̀ pé màálù mi rè kó fi hàn wá lójú ayé rẹ̀ ó rò pé èèyàn gidi ni wọ́n torí pé wọ́n máa ṣe bí mùsùlùmí wọ́n fi ẹ̀sìn kọ́ńkà yín mind yín nílé béèrè nílé go beyond kí ló padà hẹ́ndì wọn àti bàbá kú gbogbo ẹran ó parẹ́ ilẹ̀ tí wọ́n dẹ́ ń lò ní ọ̀gàngàn àwọn ilẹ̀ àmbábá ní
ló bá tán kó tó di pé kábíyèsí wá sọ pé kí gbogbo Fúlàní ó fi orílẹ̀ ẹ̀hún lẹ̀ tó tó lé wọn dànù kó ń bẹ̀ àwọn gbọdọ̀ rí wọn bẹ̀ mọ́. So àwọn ìlú tó gbà wọn lálejò irú nǹkan tó ṣẹlẹ̀ sáfànjá àti Sọlágbẹrú ń bọ̀ wá ṣẹlẹ̀ sẹ́yìn náà kò sọgbọ́n àtẹ̀yìn ọba ní Àkúrẹ́ èmi gbogbo èmi ìlú Àkúrẹ́ ni o Ìgbàrà Òkè ni o èmi ní kí lórúkọ ìlú chief yìí náà Ìsàrún tí gbogbo yín tẹ̀ ń gbàlejò Fúlàní ọjọ́ ọ̀la yín lẹ̀ fi ń ṣeré àwa ń sọ fún yín lónìí ó dàbí erémọdé ẹ̀ ń fọjọ́ ọ̀la yín tàfàlà ni níjọ́ tí wàhálà rẹ̀ bá dé kò sẹ́ni tí ó ṣùgbà yín ẹ̀yin nìkan lẹ́ darán kò sọ̀rọ̀ ẹ̀ tán báyàn ṣe ẹ wá wo orò bàbá Bọ́lá Ahmed Tinubu tá ti pè láti ọjọ́ yìí tá à ń sọ fún kí ló padà hẹ́ndì Tinubu àtàwọn Fúlàní tí ń tẹ̀lé kiri kí ló padà hẹ́ndì ẹ̀ ibi tí mo ń lọ nìyẹn ibi tí mo ń lọ ọmọdé yìí kí ló hẹ́ndì ìrìnàjò Tinubu àti Fúlàní tó mú ọlọ́rẹ̀ tí ń ṣe kúrúkẹ́kúrẹ́ pẹ̀lú wọn Jonathan nígbà Jonathan wà ń bẹ àmọ́ tán fojú rẹ̀ rí ẹ̀yin yóò máa lo ọdún mẹ́jọ bóyá fẹ́ káwọn ọmọ ìyókù máa lo ọdún mẹ́rin ẹ̀ máa ń wẹ́sùn sí wọn lẹ́sẹ̀ ṣẹ́yìn nìkan lẹ́ni Nàìjíríà ni ìbéèrè mi nu Yorùbá níbo là ń lọ tí Bọ́lá Tinubu bá kú òun bẹ́ẹ̀ Fúlàní wọ́n fẹ́ fi sí ẹ bá jẹ́ parọ́ tẹ̀yìn jẹ kò sí ti ń jẹ́ Peter Obi nínú ìwé presidency Nàìjíríà ìwọ tó bá fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu mi lè ní gbọ́ ìwọ tó bá dẹ̀ fẹ́ gbọ́ máa banú rẹ jẹ́ kiri káàkiri ayé kò sí nǹkan tí ń jẹ́ Peter Obi ẹ lọ kọ́lé mi ti sọ tèmi lónìí Àtíkù wọn ò lè lo táǹbù àwọn òtún lè lo wọn ò lè lo kí lórúkọ ẹ̀ Àtíkù náà fẹ́ lò Àtíkù tí wọ́n sì lò Fúlàní ní ibi wọn bá ṣẹ́ dé wọn ti bẹ̀rẹ̀ ẹgbọ́ tuntun tí mo fẹ́ kẹ́ gbọ́ láti 1960 ní síkírìtì ti wà nílẹ̀ síkírìtì tí mo fẹ́ kẹ́ gbọ́ ẹ̀ gbọ́ ní ìsìn lẹ́ẹ̀fì mọ̀ pé wọ́n ní àjẹ́ndà. The benefits until people go to the genesis of the insecurity we will not have a solution. That is the genesis of the insecurity in Nigeria. It started. I keep quoting. I've quoted it so many times. Others have also quoted it, not me alone. In 1960, just barely 5 months after Nigeria got independence in October, in fact, in October, I think it was 12th October, 1960, the late Sardauna of Sokoto, Alhaji Sa'amadu Bello, he said that this new nation, Nigeria, should, that was the word he used, should be an estate of our great-grandfather, Usman Dan Fodio. And we should never allow a change of power. He continued, the northern minorities we shall use as stepping stones, and the south we shall use as conquered territory, and we shall never allow them to rule over themselves. This ambition of the Fulanis to overrun Nigeria with their brand of Islam, which does not allow of religious tolerance, even within the Islamic faith itself, with a particular brand of Islam, so that if you don't believe in that brand of Islam, you are to be killed. Because even Yoruba Muslims, Yorubas were Muslims before Dan Fodio came to Nigeria. Islam in Yoruba land is older than Islam in the north. But we didn't take Yoruba didn't take the Islam from the north. Islam came to Yoruba land through a different route, and it predated that of the north. Even they regard Yoruba Muslims as infidels, because Yoruba Muslims are tolerant. In Yoruba land, we are very tolerant of religious differences. In families in Yoruba land, we have Muslims, we have Christians coexisting
living together, celebrating together. That is our own brand of Islam. So because of that, the Fulanis regard all of us, Christian and Muslim, as infidels. Because if you are a true Muslim, you are not supposed to live happily with a Christian. You are supposed to kill them. So I'm saying that those of us who think we are targets to be killed, but the same people who say they are the same country with us, we have a right to say no. We want to a place where we can live our own life peacefully. Without being afraid to go to bed at night, that some people might come and burn our villages and kill us and rape our women. So that is why I don't blame people who are agitating for Yoruba nation, for Igbo nation, for all sorts of other things, because we are all confronted by the same terror, the same terrorism that is now ravaging Nigeria, which is based on this Fulanization agenda. Ṣé ti gba abẹ́ gbọ́ láti 1960 ni ogun ti ń bẹ́lẹ̀ ogun bẹ́lẹ̀ oko wọ́n ní Otumba Danfodio àbí kí náà mo ní Otumba Danfodio Bello tàfẹ́bà tọ́lọ́pẹ́ Bello iná àbá wọn ó sọ̀rọ̀ pé tóun bá ti pé àwọn ṣẹ̀ṣẹ̀ pé káwọn orí Nàìjíríà bí estate bàbá àwọn pé estate Otumba Danfodio tó jẹ́ pé ìran mi ò gbọ́dọ̀ control rẹ̀ àyàfà wọn. Ṣé ẹgbọ́n kí tí a bá yẹn sọ dáadáa pẹ̀lú nǹkan tó sọ? So mo fi sọ fún yín pé agenda ni Fúlàní agenda òun ni wọ́n ń bá lọ, wọ́n mọ ibi tí wọ́n ń rè. Ẹ̀yin làbàbá yín ò fi àkọọ́lẹ̀ nílẹ̀ fún wípé kẹ́ sọ́ra yín lọ́wọ́ ọ̀tá àwọn. Arábí tí Yorùbá ti ṣe mistake nìyẹn, kò sákọọ́lẹ̀ pé ẹ prepare o. Àwọn bàbá wa tó jagun 1840 àti 1878 ogun Jálómi wọn ò sọ fáwa wípé ká gbáradì torí àwọn aráabí. Ẹ wá wo bí tí kinní yẹn ń kó wa lọ lónìí, orí ìrìnàjò yẹn là ń pa tábà wá lọ orí ìrìnàjò 1840 là ń padà sí, tábà wá lọ orí ìrìnàjò 1878 là ń padà sí, tábà wá lọ orí ìrìnàjò ikú tó pa Àfọ̀njá là ń padà sí. Ibi tí mo ń lọ nìyẹn o, tí mo fi ń pariwo fẹ́yìn Yorùbá pé níbo là ń rè gángan. Ẹ máa fi ojoojúmọ́ ọjọ́ ayé yín tara yín, ẹ máa jẹ́ wọ́n máa tàn yín. Jọ́sọ̀ bàbá Bọ́lá bẹ́ẹ̀ Tinubu débẹ̀ lèmi ti mọ̀ pé ẹ̀tàn wọ́n tàn ni. Bọ̀lé nínú mi dùn pé bàbá náà latan lódì. Ọ̀rọ̀ ń bẹ o tí Tinubu sọ tá à lè sọ ń bí lórí atẹ́gùn láéláé. Torí ẹ̀ lèmi fi ń ṣẹ́yìn létí ẹ lọ́ máa prepare ara yín tilé oge ó tó oge ṣe. Ibi tẹ́ ti sùn tọ́kàn yín ó balẹ̀ pé wọn ò ní bà dúkìá yín jẹ́ wàláì orílẹ̀-èdè Yorùbá ni. Ibi tẹ́ ti lálàáfíà tọ́kàn yín ó balẹ̀ tíyàwó yín ó lọ tẹ́ ẹ máa wò pé àyàwó mi ń jáde kò ní sí láburú, ọmọ mi fẹ́ rìnrìn àjò kò ní sí láburú, orílẹ̀-èdè Yorùbá ni o, kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà táwa yìí táwọn kan ní àjẹ́ndà pé àwọn fẹ́ jogún Nàìjíríà mọ gbogbo àwọn àna tó ní Nàìjíríà lọ́wọ́. Òdodo ọ̀rọ̀ ni mo sọ yìí o, tó bá wù yín ẹ manage ẹ well, tó bá dé wù yín ẹ dànù. Torí mo mọ̀ pé olórí burúkú pọ̀ nù ọ̀ràn Yorùbá gẹ́gẹ́ bí èpè tọmọkùnrin yìí ṣẹ́. Ẹ máa wù máa bọ́ ọmọkùnrin kan wọlé sí àwọn agbó tọmọkùnrin yẹn fẹ́ lọ sọ sí ìran Yorùbá. Ayé Yorùbá ti bàjẹ́, Yorùbá ayé yín ti bàjẹ́. Nílọrin àwọn Haúsá lé gbogbo yín kúrò nílùú 23 villages náà ti lé gbogbo àwọn èèyàn kúrò nílùú wọn 23 náà lé gbogbo wọn kúrò nílùú wọn. Haúsá gba gbogbo ẹ̀ rí kọ̀ọ̀kan ṣe sí and ẹ̀dẹ̀ ní president tó jẹ́ Yorùbá. Ayé yín ti bàjẹ́. Tí ó lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò, ó lè ṣẹlẹ̀ Haúsá lè gbàrú ẹ̀ kí àwọn kan wá láti ibì kan kán wá gbalẹ̀ wọn mọ́ wọn lọ́wọ́ kí gbọ́dọ̀ lè wá sá lọ tán. President yín orí kankan ṣe sí rí kankan ṣe sọ ọ̀rọ̀ òṣì lẹ́ ń sọ, ìdílé ń gbọ̀n lórí social media. Ayé yín ti bàjẹ́ Yorùbá, ìwà àtẹ̀dálẹ̀ òun ló ń ba ayé yín jẹ́. So nílọrin ní Kwara State bí Haúsá ṣe máa gba gbogbo Kwara mọ́ wa lọ́wọ́ tó ṣe máa wòre. Ayé yín ti bàjẹ́, ìran Yorùbá ìran òṣì níyín. Ayé yín ti bà ìran ọ̀dàlẹ̀ ẹ máa dálẹ̀ ara yín dáyé máa fi parẹ́ ni. Ayé Yorùbá ti bàjẹ́. Wọ́n ti gba Kwara mọ́ yín lọ́wọ́. Ayé yín ti bàjẹ́ Yorùbá. Mo regret ọmọ Yorùbá ni mí o. Yorùbá òun ṣèyàn, ayé Yorùbá ti bàjẹ́. Gbogbo ọgbọ́n àgbọ́jù òwe tẹni òṣì lẹ fi ń ṣe, ìranì lẹ fi ń ṣe. Ayé Yorùbá ti bàjẹ́. Àwọn Yorùbá gangan dà, àwọn Afẹ́nifẹ́re dà, kò sáfẹ́nifẹ́re mọ́.
Afẹ́nifọ́ṣì Afẹ́nifẹ́ọdẹ náà ń wá ẹni tó máa gbé ráìsì fún tó máa gbọ́jọ́ wájú ẹ̀ náà ń wá. Ayé Yorùbá ti bàjẹ́. Ẹni president Yorùbá ìyá dẹ̀ ń jẹ yín, wọ́n tún lé gbogbo yín. Haúsá pa gbogbo wọn tán nílọrin, ní Kwara wọ́n pa 23 villages, wọ́n lé gbogbo wọn kúrò tán. Ẹni president o, ẹni governor nílùú yẹn o, rí kankan ṣe sí. Ayé Yorùbá ti bàjẹ́. ṣé ẹgbọ́n tó ọmọkùnrin yẹn fẹ́ẹ́ sọ àwọn táwọn ọmọkùnrin yẹn ń báwí àwọn bí àwọn Sowore bí àwọn Délé Fárótìmí tí wọn ò mọ odó tí wọ́n ń dọ̀rá sí. ẹ̀yin ń capitalize lórí unity Nàìjíríà. Ẹ lọ ya history orílẹ̀-èdè yìí, ṣé ó hàn sí gbangba orílẹ̀-èdè lélẹ̀ tá a wà yìí, ṣé bó ṣe ń rán orílẹ̀-èdè rẹ̀, ṣé bí ó ṣe jọra wọn rẹ̀ là ń bá lọ yìí. Ẹni tó bá pẹ́ kó tó di ẹrù rẹ̀ kó ń sá lọ sílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, ẹni náà ń fìyà jẹra rẹ̀ ni. Gbogbo ṣẹ́tẹ́ gbọ́dọ̀ máa ṣe lákòókò tá a wà yìí, mò ń sán gbogbo gbà. Ẹ lọ́ máa prepare bẹ́ẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá ó ṣe bọ́ sí. The only place tẹ́ ti lè jókòó tẹ́ fọwọ́ rọ orí tọ́kàn yóò balẹ̀ ó ní. Bàbá Bánjí Akíntóyè ẹ ní kú, ojú yín ní ó ṣe lágbára lọ́wọ́ Elédùmarè. Èmi ò ní sọ jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí tí fi máa kọ̀tọ̀ ètò mi wà lórí ìkànnì yìí. Èmi ti yín tòótọ́ Bàbá Àṣà.